tí wọ́n mú omijé ayọ̀ jáde lójú wa lójoojúmọ́ ayé ló jẹ́ pé bàbá banújẹ́ àtúndùnnú díẹ̀ níbi wọ́n bá ti ń ṣọ̀fọ̀ ẹ̀rín a máa jáde ń bẹ̀ bí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀rín bí wọ́n bá ń ṣàkàwé ẹni ó pàdánù èèyàn tí wọ́n fàwòrán kankan hàn ẹ̀rín lè jáde lẹ́ẹ̀kẹ́ rẹ̀ àwọn èèyàn tí ó bá nírònú ni ó sọ pé pẹ̀lú àsìkò tó wà yìí sẹ́rìn ló tún yẹ kó máa rín mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí ẹ ti rí kí n tó rí ẹ ti gbọ́ kí n tó gbọ́ ẹ ti mọ̀ kí n tó mọ̀ ní tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yín gangan tí ẹ ti mọ̀ ọ́n. Ìjà tó máa wáyé tí Portable àti Kata Efe la rí tá à ń sọ ìbáwọn eléyìí ọ̀yọ́ra wọn léyìn ojú kan wú lásán ni kò sí wàhálà. Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin eyín ọ̀yọ́ ojú òwú apá ọ̀gá ẹsẹ̀ ọ̀yọ́ ẹsẹ̀ ọ̀kàn apá ọ̀yọ́ torí pé Lizzy Anjorin ti ní bọ́n bá ti ń bọ̀ kàn kópó sí méjì bọ̀ ó ní tí òun àti Ìyábọ̀ Òjó bá jọ wọnú ríǹgì tí àwọn jọ kan ẹ̀sẹ́ tí Ìyábọ̀ Òjó bá jáde láàyè kan pàjá fòun ọ̀jẹ́ kíní kan lérí ìpàdé dorí pápá ìpàdé dorí bẹ́ẹ̀dì fáwọn kíní ọ̀hún Ìyábọ̀ Òjó ń lérí Lizzy Anjorin ń lérí ìpàdé dínú ríǹgì ta ló lè dẹ́nìkan mú láàrin wọn ẹ jẹ́ á kọ́kọ́ béèrè lójú òye tí ń sà lójú òye tí ń mọ̀ bí Lizzy Anjorin bá dúró tí Ìyábọ̀ Òjó dúró ta lè sọ pé ó lè win ni my lovely brothers and sisters àwọn nǹkan kan ń bẹ tá a gbọ́dọ̀ wò àkọ́kọ́ ìdúró kò ṣeé wò ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ẹnu kò ṣeé wò because àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ wípé àyà níní tó oògùn lọ́tọ̀ lọ́rọ̀ wọn ẹnu níní lásán wọn máa fi gbára wọn lẹ̀ àwọn èèyàn kan dẹ̀ ń bẹ ajókòó kunkun ni wọ́n ajókòó jẹ́jẹ́ ni wọ́n ṣùgbọ́n tí ń bẹ nínú wọn ó lágbára pọ̀ o agbára tí ń bẹ lọ́wọ́ wọn ó lágbára pọ̀ ṣùgbọ́n wọn ò ní sọ̀rọ̀ ẹ mọ̀ rò pé dèdèrìn ni wọ́n àfìgbà tẹ́ ẹ bá tọ́ wọn kẹ́ ẹ tó mọ irú èèyàn tí wọ́n jẹ́ well as far as I'm concerned n ò ríjà Lizzy Anjorin rí n ò sì wo tìyábọ̀ Òjó rí gbọ́n mo mọ̀ pé àwọn méjèèjì wọ́n kórìíra ara wọn pọ̀ bí wọ́n bá rókò ara wọn bòjì wọ́n wọnú òrùn padà àti Lizzy o àti Ìyábọ̀ Òjó o ẹni tó sẹ́ǹtì láàrin wọn àmọ́ ẹni tó da láàrin wọn àmọ́ kọ̀lọ̀ràn sí àárín wọn àmọ́ ẹni burú láàrin wọn àmọ́ oníjàjàgbula láàrin wọn àmọ́ ní tó ṣàyẹ̀wò ni pé àwọn méjèèjì ti ń jà ọjọ́ ti pẹ́ wọ́n ti parí ẹ̀ kò tán lọ́kàn ọ̀tún kò tán lọ́kàn òsì wọ́n gbéra wọn lọ ilé ẹjọ́ ní kí wọ́n lọ fegun òtòlótó wọ́n lè gun òjògẹ́ làwọn fẹ́ òjògẹ́ sì retí ògbégun tiẹ̀ lẹ́yìn ẹ lọ ń bọ̀ rẹ ní ìbẹ́ àwọn ìsọ̀rẹ́ o ọ̀dà náà ṣe bí kọ̀líìgì ni wọ́n láwọn èsè kọ̀líìgì o àwọn kan bára wọn ń diṣẹ́ náà ni o ọ̀dà náà ẹ lọ yanjú ẹnu ilé wọn láwọn ò ní gbà àbí táwọn bá yanjú ẹ̀ lé ẹjọ́ alright ìkíní lówó lọ ìkejì lówó lọ́wọ́ nínú tí gun ẹ̀dá láyé nù owó a máa gun èèyàn oògùn a máa gun èèyàn agbára máa gun èèyàn ipò a sì máa gun èèyàn nínú gbogbo nǹkan tí gun èèyàn láyé wọ́n ní díẹ̀ ń bẹ àwọn méjèèjì ò ríra wọn gẹ́gẹ́ bí ẹni pé kan jù kan lọ láàrin wọn pé bá wá béèrè lọ́wọ́ wọn pé kí ló fàjà wọn gangan ẹ nírí nǹkan kan sọ bóyá wọ́n ń jàjà àgbà bóyá wọ́n ń jàjà ọjọ́ orí I don't know lágbájá súnmẹ́ntì mi mọ̀ ń bá jà tàmẹ̀dó súnmẹ́ntì mo bá tàmẹ̀dó ń bẹ tí mo bá rẹ́ ó ń bá jà nonsense oríṣiríṣi nǹkan bí bá wá béèrè lọ́wọ́ ara yín pé kí làwọn méjèèjì fẹ́ gbà nínú rádaràdà tán bá káàkiri orí social media ẹ nírí nǹkan kan pick because àwọn méjèèjì ti sọra wọn di ajá sórí ìtàkùn ayélujára ẹni gbogbo ẹni tán bá rí wọn ń gé jẹ. now ṣe rí ara òní wọ̀fà bí ó ń gbọ̀wọ́ abánikówó lára ń ní alágbàtà tí sọjà dọ̀ wọ́n ṣe rẹ́yìn fáǹsì ǹtẹ́ ẹ̀dálẹ̀ apá yín ò ní ká o ẹ̀yin lẹ dàbí atọ́kùn eégún o tẹ́mọ̀ pé eégún lápọ̀npo lágbájá tàmẹ̀dùn wọn ò lè dára wọn mú ní táwọn kan sọ ni pé bọ́n méjèèjì bá ti lura wọn bọ́n bá ti bára wọn jà tán bá ti jà nínú ríǹgì gbogbo tí ń ṣe wọ́n yọ ọ̀rọ̀ ara wọn wálẹ̀ but lo and behold ṣé yọ wálẹ̀ lóòótọ́ ńgbà mo wá wo sàkún tí mo béèrè dáadáa tí mo wádìí mi jinlẹ̀ mo wá rí i pé sọkọ Ìyábọ̀ Òjó ni àbọ̀rẹ́kùnrin Ìyábọ̀ Òjó wọ́n sàsọ pé nìkan jẹ́ Paul Okoye wọ́n lò lọ organize ìjà ọ̀hún lọ́dún díẹ̀ sẹ́yìn lóyè sọ pé kí Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó kán pàdé nínú ríǹgì bóyá ara wọn balẹ̀ Lizzy Anjorin ló ń wé èfò ẹ̀
ṣùgbọ́n lẹ́yìn tí Portable tó ti jẹ̀kúùkú látọwọ́ Katayefe tẹ́lẹ̀ yìí ń lù tí gbogbo ojú wú kùdùgbùdùgbùdùgbù làwọn èèyàn wá sọ pé àwọn méjì kan náà tó ń bẹ tán tanú síra wọn bí wọ́n ṣe tanú síra wọn ẹja kó wọn sínú ríǹgì kàn méjèèjì fèsì ara wọn nǹkan bá jọ pò ń bẹ̀ kí wọ́n jọ máa bá kájọ máa wò ó yẹ̀yẹ́ tá à ń wí ìyọ́kọ̀ yọyọ o wọn ò tí ì mọ́jọ́ Lizzy Anjorin ní kí wọ́n mọ́jọ́ ṣùgbọ́n Lizzy ní point normally bọ́kùnrin àtobìnrin bá ń jà ọkùnrin kì í dá síjà tí ń lọ láàrin ọkùnrin bóbìnrin àtobìnrin bá ń jà ọjàre ọkùnrin kì í dá síjà tí ń lọ láàrin wọn ṣùgbọ́n like I said àti Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin méjèèjì ò yàtọ̀ sájà ìdí tán fi jájá ni pé gbogbo ẹni tán bá rí ní ń gé jẹ anybody tó bá ti dá sọ̀rọ̀ wọn tán bá ti gbóǹtọ̀ wọn jàjẹ báyìí ń tọ̀ wọ́n sàsẹ́yìn so débi pé wọ́n sọ̀rọ̀ dórí ọkọ wọ́n sọ̀rọ̀ dórí ọmọ òye wọn wípé ẹ ń wálé ayé tó bímọ orí ọ̀fẹ́ ló ní ẹ ń wálé ayé tó lọ́kọ orí ọ̀fẹ́ ló ní àwọn tí ò lọ́kọ kì í ṣe pé wọ́n ní problem kì í ṣe pé wọ́n sẹ́lọ̀n kì í ṣe pé wọ́n dáràn kádàrá ló pin bẹ́ẹ̀ àwọn tó níyàwó ẹ kú oríire o àwọn tí ò níyàwó àwọn náà sẹ́lọ̀n láàyè ọ̀tọ̀ kádàrá ni òpin Ọlọ́run ni òpin ìdọ́gba so ká máa sọ̀rọ̀ ọkọ ká máa sọ̀rọ̀ ìyàwó ká máa sọ̀rọ̀ ìdílé ká máa sọ̀rọ̀ owó ká máa sọ̀rọ̀ ọgẹ́ni kan ká máa sọ̀rọ̀ ọmọ nonsense ni because kò sí eléyìí tí agbára ẹ̀dá kánú gbogbo tí mo kà kalẹ̀ o ọkọ rere agbára ẹ̀dá kankan ọ̀ka gbogbo ọkùnrin náà ní máa ń ṣòwò ojú dáadáa ńgbà tẹ́ ẹ bá fẹ́ fẹ́ wọn ńgbà ẹ bá délé wọn lẹ́tọ̀ọ́ mọ̀ pé náà kí leléyìí bọ́ksà leléyìí ilé ilé pààyàn tiẹ̀ ilé ilé domi gbóná léèyàn lára ilé àásìdì ọ̀wọ́n sí lọ́wọ́ gbogbo ìyàwó náà ní sojú rètèrètè gbogbo obìnrin ní sojú rètèrètè gbogbo obìnrin ní náìsì ńgbà tán bá wà lọ́nà bí ṣe ń fọṣọ ọkọ ní ọmọ fọtì yọ ọkọ bí ṣe ń gbálẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ní ọmọ tunu gbogbo ẹ̀ lẹ́ẹ̀mẹ́gbà kí ẹ mélòó lọ fẹ́ gbálẹ̀ gbà òun láìkì ìdọ̀tí ni ẹjọ́ délé tán ẹ mọ̀ wípé lápáta bàlájì wọ́wọ́ ni ọ̀bùn ràìràì aṣọ òjẹta aṣọ òjẹfà yọ wà lórí bẹ́ẹ̀dì yọ wà lórí àga abọ́ òjẹta yọ òun ọmọ èsì kan ríràn nínú kíṣìn ẹ máa kò rí bẹ́ẹ̀ ńgbà tí ń bẹ lọ́nà ẹ̀ ní mọ̀ pa advert session lẹ́wà ìgbẹ́ ẹni ẹlẹ́ni ń polówó ọjà ni tí yóò aṣọ fi ń pọ́bùn lo ẹwà fẹ́ ta ni ó fẹ́ ọ̀bùn ràìràì sílé so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ilé ayé wa ṣe rí ọ̀dà lójú ìwòye tèmi kọ́líìgì ni Lizzy àti Ìyábọ̀ Òjó bọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá kí lolúwa rẹ̀ tó ń bínú sí kò yé mi lọ́rọ̀ wọn Ọlọ́run ti gbèjà àwọn méjèèjì Lizzy Anjorin rí ṣe Ìyábọ̀ Òjó rí ṣe kò sẹ́ni tó look bad nínú àwọn méjèèjì kò sẹ́ni tó lọ́wọ́ bá mi ọ̀kẹ́ láàrin àwọn méjèèjì kí wàá ní nílé ayé yín lára kí lẹ̀ ń jà lé lórí kí ni ń bí nínú tẹ́ ẹ fi rò pé bẹ́ẹ̀ bá parí ìjà yín láyé ẹ lọ parí rẹ̀ lọ́run àbẹ́ tó ń tẹ̀síwájú lọ́run because ẹ bá parí rẹ̀ ń bí mo trust ẹ̀yin méjèèjì mo bá béèrè lọ́wọ́ yín nìsín pé tíjà ò bá parí láyé tẹ́ ẹ bá pàdé lọ́run sẹ́ kíra yín Lizzy Anjorin máa sọ wípé màá kí wèrè mi ò lè kí láéláé tá a bá tó pàdé lọ́run àtúmọ̀ jàjà wa lọ ni kí lẹ wá fẹ́ gbà ń bẹ̀ ẹ ti ń bímọ ọmọ yín ti ń dàgbà ẹ ti ń fi láwọn ọmọ yín lọ́wọ́ àwọn ọmọ yín ti ń ríra dáadáa tẹ̀ ṣe lórí social media tó yẹ kí kálukú ọmọ make owó ẹ̀ kó máa ṣe business ẹ̀ kó máa sọ̀rọ̀ ajé ẹ̀ kó wọ́ ọmọ gọbọi kó máa gbégbé ayé ẹ̀ ọ̀rẹ́ là wá kọ́rẹ́ ọ̀tá kọ́. alright wọ́n sàsọ wípé ẹnìkan pòló kan ń lọ organize ẹ̀ now ọ̀rọ̀ yẹn ti wá ó ti kó lórí ìtàkùn ayélujára ó ti dórí ojú ìwé ìròyìn káàkiri gbogbo newspaper ló ti gbé ká tó máa play video as in ó gáyàtà báwọn guys báwọn ladies bọ́n ṣe ń ẹgẹ́tẹ̀ bọ́n ṣe ń as in bọ́n ṣe ń ṣe training bọ́n ṣe ń múradì bọ́n ṣe ń gbáradì bọ́n ṣe ń ẹgẹ́tẹ̀ bọ́n ṣe ń ta síra wọn báwọn ẹlẹ́sẹ̀ ṣe máa ń ta síra wọn gbé ẹ jẹ́ kó wá síbi màálù lálùfọ́ lójú ẹ já wo nǹkan tí ròyìn sọ ń pa wọn. Lizzy Anjorin ó ní òun ti rí post Paul Okoye sẹ́yìn tipẹ́tipẹ́ ṣùgbọ́n báyìí òun accept ẹ̀ òun fẹ́ fèsì Ìyábọ̀ Òjó nínú ring káwọn jọ gbá ẹ̀sẹ̀ káwọn jọ lura wọn ẹ̀ ń bá lè múra wọn náà méjèèjì no problem ó tiẹ̀ ní ká kókó sí méjì bọ̀ I accept boxing challenge to fight Ìyábọ̀ Òjó but ìkẹ́ni actress Lizzy Anjorin Nollywood actress Ìyábọ̀ Òjó has sued her colleague Lizzy Anjorin over alleged defamation of character. Nollywood actress Lizzy Anjorin has agreed to a celebrity boxing challenge with fellow actress Ìyábọ̀ Òjó years after it was proposed
by show promoter Paul Okoye. Iléyùn ni wọ́n pè ní boyfriend àbí ọkọ Ìyábọ̀ Òjó. Hàn sí wedding ọ̀já lè pè wọ́n lọ́kọ. Àdẹ̀rí ńgbà tán kìrìngì bọ́ra wọn lọ kò tí ìjà lè pè wọ́n lọ́kọ, ṣùgbọ́n ọ̀rẹ́kùnrin àtọ̀rẹ́bìnrin náà méjèèjì. This has reignited the long-standing feud between both Anjorin and Ojo, whose lover had initially proposed the boxing match in 2024, 2 years ago. Ni Paul Okoye ló ti initiate. In an Instagram post on Sunday, Anjorin confirmed that she is ready to step into the ring, but set new conditions, insisting that Paul Okoye must first face her husband, Chief Lawal, in a 10-round boxing match before she faces Ojo the following day. Ẹ gbọ́ nǹkan tó sọ. Wọ́n sọ pé òun ní bá Ìyábọ̀ Òjó jà o, but kí Paul Okoye kọ́kọ́kọ́ fèsì ọkọ òun nínú boxing ring, káwọn méjèèjì ọkọjọ pò man to man kó tó wá di woman to woman. Ẹ gẹ́ẹ̀tẹ̀ irú ìjà yẹn gan máa wà interesting gan, but ó yẹ kí wọ́n gbówó ńlá lé lórí làwa fẹ́ nǹkan gbówó gidi lé lórí. Bẹ́yìn ọba yọ Yorùbá ní tábà torí igi gbòdì ìmọ̀ ń suná fún ni yá, bàbá wa torí iṣu fọwọ́ jóná ìmọ̀ ń túkù kẹ̀sí ni lẹ́nu ni. Bẹ́yìn ọba ajá tí gbogbo ayé ó ẹgẹ́tẹ̀ tí gbogbo ayé ó rí ẹgẹ́tẹ̀, ó yẹ kí owó tí mẹ́mbẹ̀ kó lówúra díẹ̀ ẹgẹ́tẹ̀ báyẹn. So as at today 3rd May 2026, I accept your challenge, she wrote. You and Chief Lawal will fight 10 rounds, not stop in the ring. Then the next day, it will be Ìyábọ̀ Òjó and me in the ring. Anjorin further challenge Ojo and Polo to publicly present proof of their assets and achievements, escalating the challenge of personal accusation that has characterized their feud in recent years. Anjorin added, she said, and I quote, "You can't talk about your status or claimed fake riches. The last time I checked, you and Ìyábọ̀ are still tenants, while Chief Lawal owns estates and mansions." Ẹ̀rí nǹkan nìsín ara ń tà sọ pé ká mọ̀ sọ mọ́nu ọkọ mi ṣe kọ́ iye ilé báyìí, ọkọ mi ní iye asset báyìí, ọkọ mi ní iye kinní báyìí. Àmọ́ èèyàn ló ti lówó tẹ́lẹ̀ tí ò ní mọ́ o. Àmọ́ èèyàn ló ti nílé tẹ́lẹ̀ tí jẹ́ pé ńgbà ìjọba fẹ́ bẹ̀rẹ̀ sí ní wọlé ọjà ilé wọn mọ́ o, wọn ò nílé lórí mọ́ nìsín o. Kò sí ní tó ṣe post láyé, kò sí ní tó ṣe boast láyé, kò sí ní téèyàn gbọ́dọ̀ fi mọ́ ó di lọ́jọ́ òkúrè kágbé tó yin rẹ̀ lágbẹ̀. Àwọn tí wọ́n nílé lónìí làwọn Awólọ́wọ̀, torí pé lójú ayé wọn ilé wọn exist, lẹ́yìn wọn ilé wọn exist. Ṣùgbọ́n tó ní láàrin wa nísìn kó ń tàn wọ́n mọ́yọ̀ láyọ̀ ju o, atẹ́gùn ń gbélé o, ilé ń dà wó o, mọ́tò ń jáàmù. Kò sí tí ò lè ṣẹlẹ̀ sí nǹkan tẹ́ bá pè ní asset. Ọjà tó lọ sókè lónìí lè wálẹ̀ lọ́la. Business tó move tẹ́lẹ̀ lè mọ́ move mọ́. Get out. Ṣé ló dàbí ẹni pé majority yín ò rí rírí ayé? So, okay. Chief Lawal owns estates and mansions. I challenge both of you to show your properties and achievements with proper documentation for verification. Okay, àwọn náà lè descend so low kán kó property document wọn jáde lọ́la. Let this serve as a lesson. Never disrespect or look down on anybody. Just because we don't show off doesn't mean your 1943 Bentley can buy even a plot of land from our estate. Lizzy Anjorin náà ní sọ̀rọ̀. In 2024, Okoye first initiated the idea of the celebrity fighting match between Anjorin and Ojo with a 10 million naira prize for the winner. No, ó ti wọ́n ní ìsìn 100 million naira la lè gbélé lórí, tàbí 200 million naira, tàbí 500 million naira, tàbí 1 billion naira. Ẹ jẹ́ àfi ṣe surprise torí Ọlọ́run. Ẹ jẹ́ àgbé 1 billion naira as in 1 billion naira. So gbogbo àwa elégbèròrò yìí ní ìsìn bóyá bíi 20 million bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pín fún àwa. Ńgbà ìsáwà lágbára wa lẹ́sẹ̀ tí ìsáwà lá sì fojú gbẹ̀sẹ̀ tí ìsáwà lá fi yín gbẹ̀sẹ̀ ẹ sá ti pín nǹkan kan fáwa náà. Okay, 10 million naira for the prize winner. Eléyìí ò ti kéré jù. Ẹ máa bìlítù ara yín nìyẹn. Tensions between the two actresses grew in 2025 after Ojo filed a 1 billion defamation suit against Anjorin, although the case was later struck out on procedural grounds, with Ojo indicating plans to pursue further legal action. Wọ́n lé wọn kó lé ẹjọ́ gbẹ́jọ́ wọn dànù pẹ̀lú wábi jókòó sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ́ fi ń rojọ́ òṣì káàkiri. The dispute between the two actresses has spanned several years, involving social media confrontations, legal tussles, and police petitions.
Last Friday, Portable lost a celebrity boxing challenge to Kataefe in Lagos, further fueling public interest in such contests. This makes Anjorin's acceptance a good highlight for Nigerians' entertainment scene. Good to see you guys fight in the boxing ring. So now, Iyabo Ojo, Lizzy Anjorin, wọ́n ti gbé pẹ́rẹ́gì kaná. Ojú òsì ló ń jẹ méjì ìran ní tiẹ̀. Ilé làwà láti gbọ́ pé ní rodò fọ́kété. Orí ìjókòó ni ahùnsọ́ wà tí ọ̀kẹ́rẹ́kẹ́rẹ́ ó fi wọ́ dọ̀dọ̀ rẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́, ojú kan tọ́ka bá jókòó sí náà ni tí ọjọ́ òfin wa bá. Gbogbo ń táwọn owó ojú kan náà ni pẹ̀lú fóònù wa àti dátà lórí ẹ̀. Gbogbo ẹ̀ náà la wò. Tó bá yẹ á sọ̀rọ̀ sí ń bẹ̀, á sọ̀rọ̀ sí ń bẹ̀, á bá ń pẹ̀ kẹ́lù, á bá ń gbèpò yẹnu, á bá ń discuss ẹ̀. Tó bá yẹ á kàn yín lábùkù, á fi kàn yín. Tó bá yẹ á pọ́n ilé, á pọ́n ilé. Ẹ̀ ń bá jà, yóò gba orí yìn. Ẹ̀ ń bá fìdí rẹmi, yóò gba orí bú. Bí ó ṣe wà nù. So, àìmọ́lẹ̀ àmọ̀yàn béèyàn bá ṣẹ́gun ọlọ̀tẹ̀ kọ́ mọ́ ọlọ̀tẹ̀ dè. Àwọn fídíò tí mo mú wá, wọ́n máa ṣàfihàn rẹ̀ ní kọ̀ọ̀kan èjèèjì. Ẹ̀já kọ́kọ́ wò kan. Ẹ̀já wò yìí náà. All right. Set the fight date. If Iyabo just step out alive, call me bastard. Ìgbáradì ti ń lọ o kùkù kẹ̀kẹ́ o. Iyabo Ojo rè o. Bí ṣe ń wọ́ wíwọ́ ní fa fífà, bí ṣe ń gbé gbígbé ní rúrírù. Ọmọ ọlọ́mọ. Ṣé Lizzy ó lè délé mú báyìí? Máa wu ẹ̀ṣẹ́. Lizzy lélẹ́yìí, ó fẹ́ lọ bá àwọn ìyá ẹ̀ lọ́wọ́ ẹ̀. Oríta ní lọ, eré ní eríta. Ìyá rè o. Ogun tá a wí yọ pọ̀ o. Ayé o. Ayé o. Ayé o. Ayé o. Ayé o. Ayé o. Bẹ́ẹ̀ ni dúró wò tán. Bẹ́ẹ̀ ni dúró wò. Yálà yà wọ́n. Lizzy fúnra láre ọmọ tó ga, ọmọ tó ṣìgbọ̀n ilẹ̀, ọmọ tó dúró déédéé. Iyabo Ojo náà dúró déédéé o. Irọ́ ọ̀dà ẹni tí ń pa ọ̀la láàfíà o, wọn méjèèjì náà dúró déédéé o. Ẹ sáà mọ yọra yín léyìn. Bẹ́ẹ̀ bá sì yọra yín léyìn, yọ wà rẹ́kọ̀dù náà ni. Ẹ já wo fídíò míì kó tó di pa máa lọ. Set the fight date. If Iyabo just step out alive, call me bastard. Do you know how many years? Do you know how many years I spent in doing firework? Do you know what they call firework? You did not learn boxing. You want to join firework? You did not learn fighting skills. Nílò 2 minutes for my people. Ma kọ́kọ́ gbé ẹ sáré. Ìwọ lórí burúkú, ìwọ tó mọ point, ìwọ tó kàn juwọ́. Ìwọ tó ní dodo mọ́, ìwọ tó lọ́pọlọ, ìwọ tó ṣe surgery Iyabo. Ìwọ ń bá mi lẹ́nu kó fẹ́ bá mi jà. Ìwọ òkú tọ́kì, ìwọ lórí burúkú, ìwọ lòṣì. Ìwọ táyé ẹ ti bàjẹ́. Ìwọ tí rọba báńdì òbú ẹ ti bàjẹ́. You think boxing is all about throwing punch. Boxing is all about inner strength. Calculation. Bóyá ló mọ̀ pé Mr. Lawal fi ẹ̀ṣẹ̀ jẹun dáadáa. Go and look at Mr. Lawal's face. Mr. Lawal is a certified boxer. Mr. Iyabo Ojo, even if I did not go under any training, my husband training is enough for me. For 2 days, Oku ẹ̀ náà máa gbé jáde within 2 minutes. Go and ask anybody. Mr. Lawal is a certified boxer. He doesn't talk. Polo Okoye, my husband is not ready to settle with you or join issues with you. He wants to reset you with this. And trust me, he will never disappoint me. And either you're dead or you're alive, me and Iyabo Ojo fight will continue. Because I am coming with 2 coffins. One for you, one for Iyabo Ojo. Now, let me continue. You said ambulance and doctor provided. Like I said, I will also provide 2 coffins. One for you, Paul Okoye, one for Iyabo Ojo. You said organized by Paul O and one. Ẹ káàbọ̀ o. Ẹ gbọ́rọ̀ lẹ́nu Lizzy Anjorin, right? Tí bá ṣe rí torí time ó yẹ kí n rọ́ọ̀nù fídíò yẹn padà, then kí n wá pick point out of it. Ọ̀dà mo sì ní fídíò míì náà, ẹ já wo fídíò eléyìí náà. Ẹ já wo fídíò eléyìí. Iyabo Ojo lélẹ́yìn, àwọn ọlọ́mọ ti ń múra. Ilé mẹ́sẹ̀ já o.
sẹ́ńtì Lizzy fẹ́ lọ fèsì rèé èmi ò lè gbóòkú o n ò lè gbóòkú o n ò lè gbé èèyàn o wàláì tí Ìyábọ̀ Òjó bá pàdé ọkùnrin yóò nà ṣá pẹ̀lú ọwọ́ yìí tún bend ayé o ok polo lélẹ́yìn polo nu Lizzy Anjorin versus Ìyábọ̀ Òjó winner takes 10 million naira wọ́n kéré 10 million kéré fáwọn ladies yẹn 10 million owó tán fi ń ra báàgì tán fi ń ra aṣọ nìkan 10 million báwo ó ti kéré jù jàre ẹ̀ increase owó tẹ́ ẹ bá increase owó àníyàn aláwọ̀ kíjà yẹn ó wáyé ẹ̀ increase owó increase at least ẹ̀ ọ̀pẹ̀ sí bíi 200 million naira àwọn ọkùnrin ńbẹ̀ ní 50 million ni wọ́n gbé kalẹ̀ owó tí wọ́n dẹ̀ tí kàtẹ́ ìfì gbà nísìnyí ọlọ́ọ̀lọ́mọ iye million tí ó ti máa jẹ́ so náà nílé wo tó bá ti jẹ́ pé pọ́ńtọ̀ báyìí lẹ́fẹ́ fi ṣe kò gbọ́dọ̀ lẹ́ẹ̀sì jù bá ń lọ. okay now. oríṣiríṣi drama láàrin Ìyábọ̀ àti Lizzy Anjorin real and formal yóò ṣe bọ̀t àwọn ilé míì ní ara wọn o wọn mú kékeré o lọ́wọ́ yẹn kan fọ́ra wọn lẹ́sẹ̀ lẹ́nu tó kéyìn ọyọ dànù kò sẹ́ni tí ò ní wà happy kéyìn ìkejì ọyọ náà méjèèjì ẹ jẹ́ n sáré play ọ̀rọ̀ Lizzy yìí. Set the fight date. If Ìyábọ̀ Òjó step out alive, call me bastard. If Ìyábọ̀ Òjó step out láàyè ẹ pè ń lọ́ máa lè. Do you know how many years? Do you know how many years I spent in doing firework? Do you know what they call firework? You did not learn boxing. You want to join firework? You did not learn fighting skills. You want to learn firework? How did you do Ìyábọ̀? Nílò 2 minutes. ẹni tí sáà ń bá mi lẹ́rù lórí ọ̀rọ̀ Lizzy báyìí ni pé kọ̀rọ̀ ọmọ dàbí ti Portable because akọ́fàyàwọ́ níbi tí agbára ẹnìkan pín sí ní tẹlómìn ti bẹ̀rẹ̀ o ẹ bá rán Lizzy Anjorin létí alágbára oko àtàlágbára lé o tálágbára lérò pé òun lòún lágbára tí ò sẹ́ni kankan tó lágbára bíi tó mọ́ tó ti bá gbogbo èèyàn jà tán tó ti lu gbogbo wọn kan lápá ẹni tó lù kán lẹ́sẹ̀ wọ́n lé àríró ilé ìrí o tó wá gbọ́rọ̀ yẹn alágbára oko tó ní ọ̀gbọ́dọ̀ tún sálágbára kankan bì kan mọ́ kí ni ń já alágbára oko ẹ̀ ń so ń bẹ̀ ẹ̀yin náà máa ń tó ṣẹlẹ̀ ń gbòó dóko tó bá yàwó alágbára oko tí ó mọ̀ pé lẹ́yìn alágbára oko níyàwó rẹ̀ ti ń pàkúrọ̀ ní ti ń gún lùbọ́ ní ń gbódó sí ní ń gbọ́ lọ sí ní ń lọ ní ń gún gba ẹ bá ń pọkọ yín jáde múdà kò ì jí ẹ bá ń jí ń gbóò náà láti ń lu nǹkan lórí ẹ̀ látàárọ̀ tí ò tí ì jí àbẹ́ ìgbúrò iye odó tá a ti kàn lórí ẹ̀ tí ọ̀tá kútú yóò ní iye wákàtí tá ìlú bẹ́ẹ̀ o a gbọ́dọ̀ gbá lọ́mọ odó gidi dáadáa kó tó di pé yóò jí o ṣé ẹ bá rán Lizzy Anjorin létí bẹ́ẹ̀ pé kálukú gbọ́dọ̀ mọ capacity tiẹ̀ never underrated anybody má fojú inú wo agbára ẹnìkankan ń pé bó ṣe rí lẹ́wọ́lẹ́ yìí bí ò lè jẹ tí ò lè jẹ kọkàn tán ọlọ́run yóò oúnjẹ jẹ kánú ó lè débi ìjà kágbára rẹ̀ ọ̀kan o òwú lásán lè kọ́wọ́ lẹ́sẹ̀ tó ṣubú o fọ́nrán òwú lásán lè gbé èèyàn dé o ó lè gbá lágbára dé o gbogbo ẹnu dídán yìí ókè o ẹ pè wá sí ríǹgì ẹja bára wa jà mo rẹ́dì láti fèsì ẹ̀ eléyìí ìbájọ́ òun kò ní lo 2 minutes gba ìṣe eru nìyẹn náà ń jẹ bí èèyàn ti ẹ̀ ń jẹ́ eru gan ìṣẹ́jú méjì Portable gan tá a ní katayefe náà gan n rò pé Portable lulẹ̀ ó dúró tán ni bó kàn jẹ́ pé ọwọ́ rẹ̀ ò láǹfààní àti kan katayefe níwájú orí sì ni wọ́n máa ń kànú boxing orí ẹ̀ àwọn tí wọ́n dá boxing lẹ̀ ìkà ni wọ́n àwọn tó máa organize boxing àwọn tó tiẹ̀ organize boxing for the first time ìkà ni wọ́n o ẹ wo ibi tán ti ń ka point ibi ìbàìsókè ni wọ́n máa ń kà point àwọn punches tó bá bàyàn wájú orí gbà tó bàyàn lẹ́nu gbà téyín lè bó téyín lè wú téyín lè yọ tètè lè wú ga gbà tó bá bàyàn lẹ́ẹ̀kẹ́ gbà tó bá bàyàn lẹ́gbẹ̀ẹ́ ojú gbà tó bá bàyàn gbọ̀ndò tó jẹ́ pé yín lè sink wọnú ara wọn
gbogbo àwọn pọ́ìntì tán ń kà nù tó bá bá yàn lọ́rùn gbẹ̀ẹ́n náà ń kà ìkà ni wọ́n ìkà. ó gbé ẹ sáré ìwọ lórí burúkú ìwọ tó mọ point ìwọ tó kàn ń juwọ́ ìwọ tó ní dòdò mọ ìwọ tó lọ́pọlọ ìwọ tó ṣe sọ́jú Ìyábọ̀ ìwọ ń bá mi lẹ́nu kó fẹ́ bá mi jà ìwọ òkú tọ́kì ìwọ lórí burúkú ìwọ lòṣì ìwọ táyé ẹ ti bàjẹ́ ìwọ tí. la tún bá lọ kí la bá bọ̀ lórí èpè ńgbà fẹ́ ja ìwọ̀nba nìkan gbọ́dọ̀ dùn mọ́ a ti sọ fún Lizzy Anjorin no matter n tó wù kéèyàn kan ó lè ṣe fún yàn lọ́pọ̀lọpọ̀ ọ̀gbẹ́ni tó jàre á máa padà jẹ̀bi ẹ stop ẹ̀ náà. bàbá mi ò bọ́ ẹ ti bàjẹ́ you think boxing is all about throwing punch boxing is all about inner strength calculation bóyá ló mọ̀ pé Mr. Lawal fi ẹ̀ṣẹ̀ jẹun dáadáa go and look at Mr. Lawal's face Mr. Lawal is a certified boxer. Mr. Iyabojo, even if I did not go under any training, my husband training is enough for me. For 2 days, Oku and no Magejade within 2 minutes. Go and ask anybody. Mr. Lawal is a certified boxer. He doesn't talk. ṣé ń gbọ́ báyìí rìn sí ń gbọ́ lọ́wọ́ bọ́tà búrẹ́dì ẹnìkan oníjàjà kó akátá lọ́kọ rẹ̀ abẹ̀sẹ̀kù bí òjò ní abẹ̀sẹ̀kù rere ní